the Bani Qurayza, a Jewish tribe that once lived in Medina. Wọ́n ní àwọn Banu Qurayza yìí wọ́n jẹ́ àwọn èèyàn Júù tí wọ́n ti fìgbà kan gbé ní Medina. Though allied with the Muslim. Wọ́n jọ máa ń ṣepọ̀ pẹ̀lú àwọn Mùsùlùmí. And even lent them equipment to dig the trench during the Battle of the Trench. Ṣé wá rí àwọn Banu Qurayza yìí, wọ́n tún máa ń yá àwọn Mùsùlùmí ní àwọn irinṣẹ́ tó bá fẹ́ gbẹ́lẹ̀. So wọ́n dẹ̀ ti yá wọn irinṣẹ́ kan nígbà ogun kan tí wọ́n pè ní ogun trench. Refused to fight in the battle as they were offended by Muhammad's attack on Jews. So Muhammadu lọ kógun ja àwọn Júù. Ẹ dẹ̀ mọ̀ pé Banu Qurayza yìí náà èèyàn Júù ni wọ́n tó ti fìgbà kan gbé Medina rí. So Muhammad lọ bá wọn pé kó support àwọn yẹn wá dáwọn ò support Muhammad. So wọ́n ní àwọn torí pé Muhammad àwọn Banu Qurayza yìí wọn ò tẹ̀lé Muhammadu lọ dojúkọ àwọn Júù. Òun ni ó fà á tí Muhammadu fi lọ kógun jà wọ́n. Ẹ ń gbọ́ oríṣi hàn ẹni ṣo. Wakili claims that Muhammad had a treaty with the tribe which was torn up. So wọ́n ní Wakili yìí sọ pé Muhammad ti ní àdéhùn pẹ̀lú àwọn Banu Qurayza yìí. So àwọn yẹn ò wá ṣíkà àdéhùn. Kí ni àdéhùn náà? Àdéhùn yẹn ni wípé tí n bá ti fẹ́ lọ bá àwọn èèyàn jagun, o gbọ́dọ̀ máa tì mí lẹ́yìn, a gbọ́dọ̀ jọ máa lọ ni. Àwọn Banu Qurayza yẹn dẹ̀ wọ́n ti gbà páwọn máa support Muhammad. So ìgbà tó wá fẹ́ lọ dojúkọ àwọn Júù, Banu Qurayza wọ́n bí àwọn èèyàn mi ló fẹ́ lọ dojúkọ yìí làwọn èèyàn wà tẹ̀lé Muhammadu. So ẹni ṣonlẹ̀. Norman Stillman and Watts believe that the existence of such treaty was doubtful. So èèyàn kan tó ń pè ní Norman Stillman àti Watts àwọn rò pé àdéhùn yẹn ó ṣeé ṣe kí àwọn Banu Qurayza máa ní àdéhùn yẹn pẹ̀lú Muhammad. So Watts believes that the Qurayza had agreed not to assist Muhammad's enemies. Ṣé gbọ́ wọ́n ní ọkùnrin kan tó ń pè ní Watts àwọn ìyẹn mọ̀ pé àwọn Qurayza yìí wọ́n ti jọ nádéhùn pẹ̀lú Muhammad wípé ẹni tí Muhammadu bá fẹ́ dojú ìjà kọ wọn ò ní ṣe àtìlẹ́yìn fẹ́ni yẹn. So Muhammadu alẹ́ kò dojú ìjà kọ àwọn ẹni yẹn nìkan. According to Sufir Rahman, Mubarak Piri, Peters, Stillman, Giligili, gbogbo orúkọ yẹn, on the day of the Meccans withdrawal. So gba àwọn orúkọ tí wọ́n dá yẹn wọ́n ní ọjọ́ tí àwọn èèyàn àwọn ará Mecca máa kúrò tí wọ́n tẹ̀lé Muhammad. Muhammad led his forces against Bani Qurayza. So Muhammad ṣe kí ni ó jẹ́ aṣíwájú wípé òun máa lọ dojúkọ àwọn Banu Qurayza yìí. Mi ìrísàlẹ̀ yẹn dáadáa bọ́ ní pé Allah ló ní kànábì ṣe under. Wọ́n ní pé according to Muslim tradition, he has been ordered to do so by Allah. Gbogbo ìwà tí Muhammadu bá wù, Muhammadu máa sọ fún wọn pé Allah ló pa òun láṣẹ. Òun náà fi sọ́nbẹ̀ pé according to Muslim tradition wípé gbogbo bí Muhammadu ṣe máa ń sọ wípé anything tóun bá ṣe ẹgbà wípé Allah ló ní kóun ṣe. So bóyá fẹ́ lọ dojú ìjà kọ wọ́n yẹn Allah ni ó ní kóun lọ dojú ìjà kọ wọ́n. Ibn Kathir gives the reason as. So Ibn Kathir wá ṣàlàyé ìdí yẹn pé. Bani Qurayza broke the covenant that existed between them and the Messenger of Allah. Níbi Banu Qurayza àwọn ṣíkà àdéhùn tó wà láàárín àwọn àti Muhammadu ni Muhammadu ṣe kí ni o ló ṣe ṣígun lọ bá wọn. Bani Qurayza were besieged for 25 days until they surrendered. Wọ́n ní àwọn Banu Qurayza yìí àwọn Muhammadu ń bẹ́ wọn lórí fún odindi ọjọ́ 25 25 days títí táwọn yẹn fi juwọ́lẹ̀ pé àjàmọ́. The men from Banu Aus, who were one of the two tribes in Medina, àwọn èèyàn kan láti Banu tó jẹ́ ará ẹ̀yà Medina méjì. Who had become followers of Muhammad and part of the Ansar. Ọmọlẹ́yìn Muhammad tó dẹ̀ tún jẹ́ ọmọlẹ́yìn fún Ansar.
requested that Muhammad treats Bani Qurayza leniently. Àwọn yẹn tún wá sọ pé Muhammadu ọwọ́ tó fi mú àwọn Banu Qurayza yóò fọwọ́ tó lè mú wọn, ọwọ́ yẹpẹrẹ ló fi mú wọn. As they were their client tribe. Nítorí wọ́n jẹ́ ẹ̀yà báwo ni mo fẹ́ lo Yorùbá yẹn náà, bí oníbàárà wọn tó wá jẹ́ ẹ̀yà kan náà. Muhammad then proposed that one man from Banu Aus pass the judgment. Ìgbà táwọn yẹn sọ pé àkó fọwọ́ yẹpẹrẹ mú wọn, Muhammad wá ní òkè tó bá jẹ́ bẹ́ẹ̀ ó dáa, ìwọ ó wá mú èèyàn kan láti ọ̀dọ̀ àwọn ènìyàn pé ó yá ìwọ ṣe ìdájọ́, kí ló fẹ́ ká ṣe fún wọn. And they agreed. Wọ́n dẹ̀ gbà. He appointed Sa'id ibn Mauda. Ó wá ní kí ó mú Sa'id ibn Mu'adh, who was gravely wounded by an arrow. Tí wọ́n dẹ̀ ti ta ọfà fún yẹn, ọlọ́fà náà. So Sa'd stated that his decision would be. So Sa'd wá sọ pé nǹkan tóun fẹ́ ni pé. The men should be unalived. Kí gbogbo àwọn ọkùnrin wọn kí wọ́n pa wọ́n. The property divided. Gbogbo àwọn nǹkan ní wọn kí wọ́n pín. And the women and children taken as slaves. Àwọn obìnrin wọn àti àwọn ọmọ kékeré wọn kí wọ́n dẹ̀ kó wọn bí kan fi wọ́n ṣerú. Okay, next one. Awaka tafsir to accompany Kini. Anobi. Okay, so the women and the children be taken as slaves. Now, Muhammad approved of the ruling. Muhammadu dẹ̀ fi òǹtẹ̀ lù. Calling it the accordance with God's decree pronounced above the seventh heaven. Ṣé ń gbọ́? Àwọn èèyàn kan ló sọ pé nǹkan tí mo fẹ́ lélẹ̀ ẹ jẹ́ ká pa gbogbo àwọn ọkùnrin wọn, kí wá mú ká kó àwọn obìnrin àti àwọn ọmọ kékeré wọn kí wá kó wọn lẹ́rú. Àwọn nǹkan ní wọn ẹ jẹ́ ká pín. Ìgbà tẹ́ni yẹn dẹ̀ sọ Muhammadu fóǹtẹ̀ lù, Muhammadu wá sọ wípé Allah òun ni ó sọ nǹkan yẹn ló sọ kalẹ̀ láti sánmọ̀. After that, nearly all male members of the tribe who had reached puberty were handcuffed and beheaded in a massacre. Wọ́n ní gbogbo àwọn ọkùnrin tí wọ́n ti bàlágà nínú ẹ̀yà Banu Qurayza yìí ni wọ́n wá so ọwọ́ wọn sẹ́yìn. Àwọn tí wọ́n ti bàlágà Banu Qurayza wọ́n so ọwọ́ wọn mẹ́yìn, wọ́n dẹ̀ ṣe kíni, wọ́n dẹ̀ bẹ́ orí wọn. The Muslim jurist Al-Tabari quoted 600 to 900 people being unalived. Wọ́n ní Al-Tabari ṣe àkọsílẹ̀ pé àwọn tí wọ́n bẹ́ orí wọn lọ ní bíbí 600 sí 900. Only hadith does not give the number unalived. Hadith àwọn Sunni, ìwé àwọn Sunni ìyẹn kò sọ pé pàtó báyìí ni iye àwọn tó tán pa. But states that one woman and all the prepubescent males were unalived. But Sunni hadith yẹn sọ pé òun ò mọ iye àwọn tó pa, pé ṣùgbọ́n obìnrin kan àti gbogbo àwọn ọkùnrin tó ti bàlágà pátá ni wọ́n pa. According to Ibn Kathir, gẹ́gẹ́ bí Ibn Kathir ṣe ṣàlàyé, the Quranic verses chapter 33, 26 to 27. Tẹ́ bá lọ wo Quran verse èyí tán sọ yìí ó wà ńbẹ̀, Quran 33 verse 26 to 27. And chapter 33 verse 9 to 10. Àti chapter 33 verse 9 to 10. Are about the attack against Bani Qurayza. Ọ̀rọ̀ inú ìwé yìí, ọ̀rọ̀ inú Quran méjèèjì yìí ó sọ nípa bí wọ́n ṣe ìkọlù sí ìran Banu Qurayza. Náà ìbéèrè mi wá ní, èèyàn kan ni ó sọ pé nǹkan báyìí Muhammad nǹkan báyìí ni ká ṣe fún wọn. Muhammad dẹ̀ sọ pé Allah ni ó sọ kalẹ̀. Wọ́n dẹ̀ máa ka àwọn verses yìí fún àwọn èèyàn dẹ̀ tún máa ṣe àmì. Can you guys just see what is happening? So mo máa wo pé a bá lè gbé Quran verse yìí tí wọ́n sọ yìí. Ànábì wọ́n dẹ̀ ní pé gbogbo ogun tánàbì jà ó fi ń defend ara ẹ̀ ní irọ́ ni. Wọ́n pe ìkan báyìí wọ́n pè ní defensive jihad which you can protect yourself. Ó dẹ̀ pé another one ní offensive jihad. Ẹ̀yin lẹ máa lọ bá wọn. Ẹ jọ̀ọ́ ẹ gbé mi sí big screen ká ka hadith yìí. Hadith yìí ó dẹ̀ ní multiple many narrations. Ó yá.
This is Sunan Abi Dawud, number 4404. We could translate it. Okay. Sunan Abi Dawud, number 4404. So, ìwé tá fẹ́ kà ní Sunan Abu Dawud 4404. Narrated Atiya al-Qurayzi. Atiya al-Qurayzi ṣàlàyé wípé I was among the captives of Bani Qurayza. Ó náà wà nú àwọn tí wọ́n mú ní Banu Qurayza. The companions examined us. Àwọn ọmọlẹ́yìn Ànábì wọ́n yẹ̀ àwọn wò. And those who had begun to grow hair, pubic hair, were unalived. Àwọn tí wọ́n ti ń wuru lábíyá, tí wọ́n ti ń wuru lábẹ́, wọ́n pa wọ́n bẹ́ orí wọn. And those who had not were not unalived. Àwọn tí kò tí ì nírun lábíyá, tí ò tí ì nírun lábẹ́, tó túmọ̀ sí pé wọn ò tí ì bàlágà, wọ́n fi àwọn yẹn lẹ̀. I was among those who had not grown hair. Ó náà wà nú àwọn tí pé àwọn ò tí ì bàlágà. Ṣé gbọ́? Wọ́n ń ṣí abíyá wọn wò báyìí. Ṣé irun ti wà ńbẹ̀? Tí irun bá ti wà ńbẹ̀, wọ́n á dẹ̀ bẹ́ orí ẹ̀. Ṣé irun ti wà lábẹ́? Ṣé irun ti wà lábíyá ẹ̀? Wọ́n á dẹ̀ bẹ́ orí ẹ̀. Gbogbo àwọn ọkùnrin tó ti bàlágà pátápátá ni wọ́n pa àti obìnrin ẹyọ kan. Ṣé mo nǹkan